A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àwọn alágbàtà epo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí í gbé epo bẹtiró láti iléeṣẹ́ ìfọpo Dangote bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀. Bí àwọn kan ṣe ní àwọn tí ń darí ọkọ̀ agbépo lọ iléeṣẹ́ Dangote láti bẹ̀rẹ̀ epo gbígbé lọ́la ọjọ́ Àìkú, ni àwọn mìíràn ní ọkọ̀ wọn yóò bẹ̀rẹ̀ epo gbígbé láàrin ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Bákan náà ni a gbọ́ wípé àwọn alágbàtà epo kan ń retí epo láti òkè òkun kí oṣù yìí tó parí. Ìwádìí sọ di mímọ̀ wípé àgbá epo vẹ́sù àwọn alágbàtà epo tó ṣe gbòógì yóò balẹ̀ sórílẹ̀-èdè títí ọjọ́ 10 sísìn, bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote sọ láìpẹ́ yìí wípé iléeṣẹ́ NNPC nìkan ni yóò gbé epo láti iléeṣẹ́ rẹ̀ fún sáà yìí, ṣùgbọ́n àwọn alágbàtà epo ti sọ lánàá wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti máa gbé epo ní iléeṣẹ́ Dangote. Mílíọ̀nù 25 lítà epo ni iléeṣẹ́ Dangote yóò fi bẹ̀rẹ̀ lójúmọ́. Ọ̀kan lára àwọn alágbàtà epo tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí gbé epo. Èyí túmọ̀ sí wípé àwọn ti ní ààyè láti tajà bí ó ṣe wù wọ́n lórí iye tí wọn yóò ta jálá epo. Ó ní àwọn kò tíì fẹnukò lórí èyí. Ọ̀sẹ̀ tí ó kọjá ni mínísítà lórí ọ̀rọ̀ epo Enikim Lópóbìrí kéde wípé ìjọba ti yọwọ́ lórí ká máa là lé àwọn alágbàtà lọ́wọ́ iye tí wọ́n máa ta epo, kóníkálukú tà níye tí ó bá pé. Alágbàtà epo ní pẹ̀lú ìgbésẹ̀ ìjọba, àwọn ní ìgbàgbọ́ wípé epo yìí yóò wà lọ́pọ̀ yanturu láìpẹ́. Iye jálá epo yìí yóò ní ojútùú. Èyí ṣe pàtàkì fún ọmọ orílẹ̀-èdè láti mọ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ Dangote Toni kò tíì fèsì sí ìwádìí tí wọ́n fi ránṣẹ́ sí i títí di àsìkò ìkóròyìn yìí jọ. Èyí ń wáyé bí agbẹnusọ NNPC Olúfẹ́mi Ṣónẹ́yẹ ṣe sẹ́ ẹ̀sùn wípé NNPC ti bẹ̀rẹ̀ sí í gbé epo láti iléeṣẹ́ ìfọpo Dangote. Bákan náà ni kò fèsì sí iye tí wọ́n fẹ́ ta epo Dangote. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé NNPC àti Dangote fẹ́ ní ìpàdé lánàá lórí iye tí wọ́n fẹ́ ta epo bẹtiró àti epo rọ̀bì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ilẹ̀ Ìgbò láti ìpínlẹ̀ Anambra tí ó fi orílẹ̀-èdè Canada ṣebùgbé, Amaka Sombaga, tí ó lérí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok láti fi májèlé sínú oúnjẹ fún gbogbo ará ilẹ̀ Yorùbá àti Benin tí òun bá pàdé, kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un lẹ́yìn awuyewuye lórí ẹ̀sùn ìkórìíra sí ọmọlàkejì láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìlú Toronto. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Sombaga ti gba ìyọ̀ǹda lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè, ó sì ti ń bá iṣẹ́ rẹ̀ lọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Beta Boss lórí YouTube, níbi wọ́n ti ṣe àkàálẹ̀ ohùn rẹ̀ bí ó ti yarí wípé òun kò fẹ́ fi ojú hàn, ni ó ti ṣàlàyé ìdí tí ó fi sọ irúfẹ́ ọ̀rọ̀ ìkórìíra bẹ́ẹ̀. Ó ní òun fi ọ̀rọ̀ yìí fèsì sí ọ̀rọ̀ ìkórìíra tí wọ́n sọ sí àwọn ará ilẹ̀ Ìgbò lórí TikTok. Obìnrin ẹni ọdún 54 yìí ṣàlàyé wípé lẹ́yìn tí òun darapọ̀ mọ́ ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok ní oṣù mélòó sẹ́yìn, ni àwọn kan tí wọ́n kórìíra ilẹ̀ Ìgbò ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i lórí ìkànnì rẹ̀ For You page. Ó ní gbogbo ìgbà tí òun bá ti dé orí ìlà ni òun máa ń rí ọ̀rọ̀ ìkórìíra. Àwọn wọ̀nyí sì jẹ́ ará ilẹ̀ Yorùbá àti Benin. Ó ní wọ́n sọ púpọ̀ lọ́rọ̀, kódà òun ṣe àkàálẹ̀ rẹ̀ sínú fídíò. Wọ́n sọ bí Chukwuemeka Ojukwu ṣe jí €5,000 ní ilé ìfowópamọ́ nígbà ìjà ogun abẹ́lé. Nígbà mìíràn, òun á gbìyànjú àti sẹ́ àwọn ẹ̀sùn wọ̀nyí. Ìgbà kan rí ni wọ́n sọ wípé ará ilẹ̀ Ìgbò ń jẹ ẹran èèyàn. Ó ní àwọn wọ̀nyí yí ìtàn ilẹ̀ Ìgbò padà pátápátá. Ó ní òun torí èyí wá sí orílẹ̀-èdè láti wá ṣe ìwádìí lórí àwọn nǹkan wọ̀nyí, nítorí àwọn wọ̀nyí lè mú ẹni tí kò bá dúró déédéé wọnú ìrònú para rẹ̀. Sombaga ní èyí tí ó burú jùlọ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni èyí tí ará ìpínlẹ̀ Edo tí ó fi ilẹ̀ Austria ṣebùgbé sọ, tí ó pe orúkọ ara rẹ̀ ní Kingsley. Obìnrin yìí ṣe àkàálẹ̀ ohùn Kingsley lórí TikTok bí ó ti ń sọ wípé, ẹ jẹ́ n kà á bí wọ́n ti kọ ọ́ lédè Gẹ̀ẹ́sì. You have to receive my curse.
Are you listening to me? You and all your Igbo generation, the Biafrans, you shall perish. Kingsley fi ẹ̀sùn kan ilẹ̀ Ìgbò wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn. Ó ní gbogbo wọn ni wọ́n máa kú papọ̀, inú River Niger ni wọ́n máa sin gbogbo wọn sí. Ẹlòmíràn tí ó sọ̀rọ̀ lédè Yorùbá náà darapọ̀ mọ́ láti fèsì bí ó ti gbóríyìn fún àwọn ọmọ ìta bí wọ́n ṣe ìkọlù sí àwọn Ìgbò ní ìpínlẹ̀ Èkó, kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá wọn wípé Babátúndé Fáṣọlá kọ́ ló wà lórí oyè gómìnà, ìbá ti fi imú wọn dánre. Ẹgbẹ́ Húrìwá ti wá ké sí ìjọba àpapọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n gbé ìgbésẹ̀ oníkíákíá tako Kingsley lórí àwọn ọ̀rọ̀ burúkú tí ó sọ bí ó ṣe ń lérí àti pa gbogbo ará ilẹ̀ Ìgbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ìṣòro tó dé bá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀wọ́ngógó epo bẹtiró àti oúnjẹ tún pa kún, ọmọ orílẹ̀-èdè ti wá ọ̀nà mìíràn láti bọ́ nínú ebi. Ebi ti sún ọ̀pọ̀ sí oríṣiríṣi ìgbésẹ̀ tí kò ṣeé bojú rí látàrí ebi àjàjàfọwọ́mẹ́kẹ́. Lára rẹ̀ ni jíjẹ oúnjẹ tí wọ́n pèsè sílẹ̀ fún ẹranko. Àwọn mìíràn ti ń gbé nǹkan ìní wọn tà bí àwọn mìíràn ṣe gba inú aginjù lọ láti lọ́ọ́ máa ṣiṣẹ́ oko. Ọ̀pọ̀ àwọn tí ó ní ọkọ̀ ni wọ́n ti wa ọkọ̀ kalẹ̀ sílẹ̀ tí wọ́n ń ṣe àmúlò ọkọ̀ akérò, kẹ̀kẹ́ àti alùpùpù lọ ibi wọ́n fẹ́ lọ, bí àwọn mìíràn ṣe ń mú ìrìn wọn pọ̀ nítorí ọ̀wọ́ngógó owó ọkọ̀. Ní ìpínlẹ̀ Plateau, ọ̀pọ̀ àwọn obìnrin ní ìlú Jos ni wọ́n ti gbá kámú lórí jíjẹ oúnjẹ ẹranko láti lè wà láàyè. Olùgbé kan, ìyáàfin Gladys Tongyang, sọ wípé inú òun bàjẹ́ gidigidi bí òun ṣe gbọ́ nípa olóyún ìyá ọlọ́mọ mẹ́rin tí ó ń fi ìrí ògì maize shafts bọ́ àwọn ọmọ rẹ̀. Ó ní ẹranko ni wọ́n fi ìrí ògì bọ́. Ẹnìkan tó ń ta ìrí ògì fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti sọ wípé owó ìrí ògì ti lọ sókè nítorí àwọn obìnrin tó ń rà á fi ṣe túwó. Atọ́kọ̀ṣe kan, mẹkáníìkì tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday Adétọ́lá, sọ wípé láti bí oṣù 6 sí 7 ni àwọn oníbàárà rẹ̀ ti dínkù nítorí ìṣẹ́ tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní bí òun ṣe ń pè wọ́n láti mọ ìdí tí wọn kò fi yọjú ni wọ́n ń ṣe àwáwí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ bí wọn kò bá wa ọkọ̀, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe àmójútó ẹ̀yà ara ọkọ̀, pàápàá jùlọ bí owó jálá epo ṣe ń fojoojúmọ́ lọ sókè. Amúnidára kan, Taylor tí orúkọ rẹ̀ ń jẹ́ Muritàlá Musa, ní òun ti tilẹ̀kùn ṣọ́ọ̀bù aṣọ rírán, òun ti ń ṣe noodles àti ẹyin tà nítorí kò sí oníbàárà aṣọ rírán mọ́. Ní ìpínlẹ̀ Èkìtì, òṣìṣẹ́ ìjọba kan, Dèjì Lọ́rí, ní àti bọ́ ẹbí ti wá nira. Ọ̀pọ̀ ìgbà ni àwọn kì í jẹ oúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta pé. Bákan náà ni kò sí owó láti ra oúnjẹ tó ṣara lóore. Nwamba Favour, oníṣòwò, ní òun kò rí owó ra ọjà tó sígbá mọ́. Ìgbà mìíràn òun á ta ọjà ní iye tí òun rà á kí ó má bàa bàjẹ́ mọ́ nígbà. Akẹ́kọ̀ọ́ kan, Usman Farouk, láti iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University OAU Ilé-Ifẹ̀, ní ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè ti fa àkóbá tí ó mú àwọn òbí rẹ̀ má ní agbára àti san owó iléèwé ábẹ̀lẹ̀ǹtẹ̀ owó oúnjẹ. Èyí ló sún òun lọ máa bá wọn ṣe iṣẹ́ lébìrà káàkiri ibi wọ́n ti ń kọ́lé, bí ó tilẹ̀ jẹ́ wípé owó ọ̀hún ò tó nǹkan kan. Ọdún tí ó kọjá ni ó ti yọjú sí ìpínlẹ̀ Kwara lọ́dọ̀ àwọn òbí rẹ̀ nítorí owó ọkọ̀. Bákan náà lọmọ ṣorí ní ìpínlẹ̀ Akwa Ibom, Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àlékún owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ ìwé mẹ́wàá tí wọ́n ń gbé ní ilé-ìwé secondary school boarding fees kúrò ní ₦35,000 sí ₦100,000 táàmù kan. Àfihàn yìí wáyé nínú lẹ́tà tí àwọn pírísípà kan ránṣẹ́ sí àwọn òbí tí adarí ètò ẹ̀kọ́ láti iléeṣẹ́ ìjọba Olúfẹ́mi Àṣàolú buọwọ́ lù lánàá. Lẹ́tà náà fi kún un wípé wọn kò gbọdọ̀ fi owó mìíràn kún owó yìí bí àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe wọlé ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ wípé Hamza bin Laden, ọmọkùnrin Osama bin Laden, wà láàyè, òun ló ń darí Al-Qaeda.
Hamza, ẹni ọdún 24, ni a gbọ́ wípé ó ti di olóògbé ní ọdún 2019 bí ó ṣe ń gbé ní Jalalabad, agbègbè tí ó gbajúgbajà fún ìwà dàlúrú ní Kabul. Ìròyìn tuntun yìí ni ó ti ń fa ìpòrúurú ọkàn lórí ìtẹ̀síwájú iṣẹ́ ibi tí Osama bin Laden fi sílẹ̀ lọ, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn UK Mirror ṣe jábọ̀. Ìròyìn náà tẹ̀síwájú wípé Hamza, tí wọ́n tún mọ̀ sí Crown Prince of Terror, ni wọ́n ní ó ń darí iṣẹ́ ayélujára àwọn adàlúrú Terrorist Network pẹ̀lú ẹbí rẹ̀ Abdullahi. Wọ́n ní ẹbí méjèèjì yìí ti ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ agbésùmọ̀mí, bí wọ́n ti sọ wípé àwọn ní ibi ìpàgọ́ 10 tó ṣe gbòógì fún ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ adàlúrú ní Afghanistan, pẹ̀lú àjọṣepọ̀ sí àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí mìíràn lágbàáyé. Ìròyìn yìí túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé Hamza ní ibi ìpàgọ́ tí ó ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn jagunjagun àti ẹṣin òkọ̀kú suicide bomber bí wọ́n ṣe máa wá ọ̀nà àti kúrò ní Afghanistan lọ ṣe ìkọlù ní ẹkùn ìwọ̀ oòrùn. Fún ìdí èyí, kì í ṣe wípé Hamza wà láyé nìkan, ó lọ́wọ́ nínú Al-Qaeda, bẹ́ẹ̀ ló ń bá àwọn adarí Taliban ṣe ìpàdé lóòrèkóòrè tí wọ́n ń dáàbò bo òun pẹ̀lú ẹbí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.